Oya anafarido mini aimbatil huda kullu shakasin kana minhu ihtada nanu qaumun saidu mini amada siribida mibari wasileta amada alihuda jamoye yatunle suhada mantabasha bisayide oya ala ala eje ajoba wibe aluda oya ala 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 kullu ma da ilaina yadahu balahu akitharu mimma madahu rahimallahu alladhi yarhamuna satalaki walladhi yusidi ilaina oya la la edishow oya la 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 oya kullu ma da ilaina yadahu walahu akisalo mimma madahu rahimallahu alladhi yarhamuna والذي يسدي إلينا ويا لا 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 أما ولا ولا لا 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 والذي يرمي إلينا سامه bàbá wa Sheikh Ahmadu Al-Mukhtar Bukhari Allahu Akbar sanu bàbá walladhi yarmi ilayna samahu magana lamunu jawizi hatahu kullu ladhi yasluku ẹ̀yin onílù ẹ̀ sọ́ra yín wáyé kúlò lè ka èrò àti máa ní ọ̀yà àlàálà àlàálà. ẹ̀yin ìmáàmù ewúrẹ́ 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 ẹ̀yin ìmáàmù. àlàálà àlàálà. ọ̀yà àdàbárídò mẹ́ni àyè máa tẹ̀lé wò dá. كل فارس كان منه اهتدى نحن قربا ولشيء آمنا كافيه لمعرفه لمدى ويا سيد من آمنا ويا سيربنا من بعد وسيلة oya alihuda jamu iyatule suwada mantamasha bisayide oya la la ewúrẹ́ ewúrẹ́ àgbà masha Allah olóko bàbá mi àgbà aláyè ńlá oya kúlù má da ilẹ̀ iná. وله أكثر مما مدعو رحم الله الذي يرحمنا. bàbá wa Maulana Sheikh Ahmadu Al-Mukhtar àwọn gẹ́gẹ́ lọ́lọ́run fún lórí yẹn à ń lọ lẹ́kṣọ̀ lọ́jọ́ náà lọ́hùn á dìde láti Nàìjíríà ajáde à ń lọ lẹ́kṣọ̀ lọ́jọ́ náà lọ́hùn ó ní bàbá wa Al-Mukhtar ni wọ́n kọ́ orin yẹn wọ́n ní kullu máa dà ilayna yàda o. lẹ́kṣọ̀ bàbá náà ní bàbá wa Al-Mukhtar ìmọ̀ wà tó pọ̀ nílẹ̀ ìmọ̀ kéwú
ìwé náà wà graduate ni bàbá wa Al-Mukhtar ní Unilag. bàbá kì í fi orí ráyà ẹ bá ń kọ́ kí n kọ́ jáde tí bàbá wa Al-Mukhtar kọ́ lecture là ń lọ lọ́lọ́ tí mo wá yìí náà wá lọ́jọ́ náà wọ́n ní wọ́n sì ẹ̀dín London lọ́dún yẹn ni wọ́n wá láwọn àgàn wọ́n sì wá láàánú wọ́n gbé wa gẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ń bá kú ònílé tí ń bá jájò mi èé mà la pé mo fa àwọn èèyàn lẹ̀ nílé àwọn èèyàn lájò bọ́sẹ̀ nílé náà náà lájò àwọn ni. olùmọ̀ máa dà ẹ jẹ́ àjọpọ̀ ẹ̀yìn mọ́ dà o bàbá wa aláyìn lágbà ẹ máa mọ ọ́ díẹ̀ díẹ̀ kí n máa fẹ́lẹ́ ṣe happy birthday happy birthday in advance. Happy birthday in advance to you, my father, my sheikh, my everything. Alladhi yusindi laina samahu. Baba wa aláyìn lágbà against tomorrow 3-3. Masha Allah, àpèkẹ́ dadi. Masha Allah. Against 3-3 2022 in advance to you Maulana Sheikh Amadu Bukhari baba aláyìn lágbà baba kì í fẹ́ ká celebrate àwọn lọ́jọ́ birthday anabi náà máa fẹ́ celebrate àmọ́ mi máa ṣàgídí lónìí ìmọ̀mọ́ àdìsọ́gbọ́dá ẹ̀jẹ̀ àṣàgídí ká kí baba in advance àlàsì yàrá mi ìlà sàmà o. Mana lamunuja wizi hadahu fadahu kullu ladhi yatlubuhu ami wa yakumu liqayru atimandida ala 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 rabbuna ala ala bàbá kọ yẹn tán ìmáàmù Abúmúnírà wá dé àwọn ọlọ́run wá fi eléyìí tí mo fẹ́ kọ àwọn ọlọ́run fi rán Abúmúnírà wá ń pè anafaridun mi ní àyè mọ́tìlíhùdé kúlò ṣàkànṣin káànà mi ní ohun ìhìtàdà nánú àti báwo níṣẹ́ ìkí Ahmada tàbí olè mọ̀rífò olè mọ̀dá nánú kọ́ọ̀mù sáìrò mẹ́rẹ̀ àmọ́dá ìsìlìbìnà mímbà ìwá sílẹ̀ tàmọ́dá bàbá àlèwòdà jámọ́ ìyà tó lè ṣúwádà mọ̀tàmọ́ṣá bíṣàyídé ṣàyídà Allah Sheikh Ahmadu Al-Mukhtaru ọlọ́run jẹ́ ká rí bàbá wa pẹ́ sweeter tiwa gàlí wa ọ̀ní wa everything we have. Maulana Sheikh Alhaji Amadu Bukhari Al-Mukhtar. He plays the role of a father. Masha Allah. And the role of a sheikh. The special role of a mentor in our life. Gbogbo nǹkan ni bàbá ń ṣe fún wa. Our father, our sheikh. Ọlọ́run máa kan nípa yín. Bàbá wa Al-Mukhtar. Sheikh Ahmadu Suluhu ya Maulahu. Bàbá ní ẹni tí yóò bá wa máa fún tí ò ní fún yàn kókó lẹ́yìn mi. Ya man haqiqan la ilaha siwahu. Bàbá ní kẹ́mi náà tó di báyìí lèmi ti máa fún yàn. Tó bá wà lẹ́yìn mi tó máa fún yàn kó bẹ́ẹ̀. Tọ̀wílì làwọn kọ́mọ̀ràn wà fiyatan bila. And advance to you bàbá wa Maulana Sheikh Ahmadu Al-Mukhtar. Kàdíhù wàládùn kìíní àyà ọba. Ọlọ́run má jẹ́ owó láíláí. Bílíà Yasin. Bàbá wa Al-Mukhtar. Bílíà Yasin. Kọ̀wé làwọn. Yẹ̀sìrán ní àrísà kọ̀wú. Táyé òfin parí Ọlọ́run dákun jẹ́ ẹ máa rówó náà lọ ní Ọlọ́run. Bìlìkàfì kún fàyàkùnùkùn. Mákìnà. Ọlọ́run wọlé akún fàyàkùnù. Ọlọ́run jẹ́ ẹ máa bẹ lọ gbére ní Ọlọ́run. Àlà ẹkúṣẹ́ ọ̀bùnà ẹkúṣẹ́. Àlà àṣìbùnà. Àlà rọ̀bùnà.
حسبنا ما شاء الله. لقد جاءكم لإيلاف صلاة الفاتحة. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمعروف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق نازل كملاك والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره. هذه هدية منا إليك يا رسول الله. اجازه صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. مايك انستغرام ينكو انستغرام ẹni sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí àwọn èèyàn orí mi ẹ̀yin oní kámẹ́rà ẹ jọ̀ọ́. bàbá wa gbà tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run ní ẹni Maulana Sheikh Murtada Ajadi. adamallahu hayata. ẹ wí nǹkan dáadáa. adamallahu hayata. wọ́n ti wà lórí ìjókòó. nínú àwọn tí wọ́n dẹ̀ jẹ́ àlejò pàtàkì lórí ìjókòó ilé ni mama wa Alhaja Aisha Akisanya àwọn náà ti wà lórí ìjókòó. àwọn èèyàn tí wọ́n wá pàdé wa ṣẹ́rí bẹ́yìn ṣe ń wo ẹ̀yìn yìí èmi náà fẹ́ rí àwọn náà. Haji Abdul Latif ẹgbẹ́ kìíní wá báyìí. Somebody professional to handle our Instagram today. So Muyi special, I don't know what you are doing. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Assalamu wa rahmatullahi wa barakatuhu. Síbẹ̀síbẹ̀ ẹ ti pọ̀jù náà báyìí náà yín rí wọn. ẹ̀yin mọ̀mọ́ wa máa ṣì jáde máa ṣì sọ̀rọ̀ mo kàn fẹ́ ṣe ìtìsíwájú ọ̀rọ̀ nítorí bàbá wa tí wọ́n máa kọ́kọ́ bá wa sọ̀rọ̀ ni wọ́n ti wà ní orílẹ̀ ọ̀yìn Sheikh wa Al-Wazir ni wọ́n wọlé yẹn ẹ bá fún wọn láàyè BJ Salati ẹ má dúró lẹ́yìn ẹ dákun tó lọ́lọ́run ẹ má bá mi wáyè fún wọn ká máa bọ̀ níwájú. bàbá wa aláwìyé the mission tí a fi ní kí àwọn èèyàn kí wọ́n wá bíbá yìí ní òní ẹlẹ́kẹ̀wá irú programu yìí ni 10th of his edition. bí programu yẹn dẹ̀ ṣe bẹ̀rẹ̀ òní tí Ramadan bá ń dé táwọn èèyàn máa pé àfáà mi nǹkan àwẹ̀dà àfáà mi nǹkan àwẹ̀dà láti ilẹ̀ tèmi ni mo ti prefer mi rò pé dá Ọlọ́run kan lè náwó ẹ̀ sókè rí láyé pé mo fẹ́ nu ara mi béèrè nǹkan àwẹ̀ lọ́wọ́ òun rí. torí mo prefer kí n máa fún yàn ju kí n máa gbà lọ. ọdún yìí tó wá jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́wá ọ̀rọ̀ pọ̀ máa ṣe ṣàlàyé àwọn ọ̀rọ̀ làwa wò pé tọdún yẹn tó máa pé ẹlẹ́kẹ̀ẹ́wá yẹn kí a ṣe edition yẹn náà kó ní mínì pé ká pákéjì oúnjẹ ráìsì kó jẹ́ 1000 packs fún 1000 family kí ẹnì kọ̀ọ̀kan tó bá dẹ̀ ń gbé ráìsì yẹn lọ ká máa fowó 1000 naira owó mọ́tò tó fi wọ ọkọ̀ wa ká máa fi lé. ṣáà ẹ ti pariwo Ọlọ́run ẹ pariwo Ọlọ́run dáadáa àwọn èèyàn ní kó máa wò wo Wàlímúyì àwọn èèyàn ní kó máa wò kò ń ṣe mi àwọn tó ń wò mí yẹn wọ́n rí mi lójoojúmọ́ súnmọ́ wọn dáadáa kó pariwo Ọlọ́run dáadáa. with the hope pé 1000 oúnjẹ
1,000 owó ó ṣeun ajá sí ní barakallahu fiha pé kò possible níbi tá a bá pín dé yẹn náà á níbi tí ó dé ó ṣeun. mo wá ń bọ̀ láti ọ́fíìsì lẹ́ẹ̀kan èmi gẹ́gẹ́ fúnra mi ò tí mo kàn ní kí n yọjú náà ni Sheikh Murtana síìtì tó kó lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé lálákọ̀ọ́kọ́ kan preserve ẹ̀ 6 èèyàn síìtì àwọn èèyàn 600 out of 1,000 but 600 yẹn láti bí aago mọ́kànlá ló ti gbé. àwọn tó wá kó wa pé síìtì tó kù táwọn sì reserve ṣé káwọn lọ kó wa wọ́n wá kó síìtì èèyàn 1,000 wa so gbogbo ẹni tẹ́ rí tó jòkó lẹ́lẹ̀ yìí àga kọ̀ọ̀kan tó wà ńlẹ̀ yẹn ti pé 1,000 rẹ́dí o gbogbo ẹni tẹ́ bá rí lórí dúró àbójòkó sí nǹkan míì kò sí lára 1,000 tàkẹ́. mo wá dé tí mo ṣe dẹnu ọ̀nà mo rí i pé àwọn kan sì tún wá wà lẹ́nu géètì ń ta tàtìlẹ̀kùn mọ́ tí wọ́n ráyè láti wọlé ọwọ́ pé mi máa fẹ́ wọlé yẹn tí bá tiẹ̀ wá wọlé tẹ̀ ẹ̀yin bá ń sálẹ̀ padà wá tilẹ̀kùn o àmọ́ pé ṣé mo ti bá wọn lẹ́nu ọ̀nà bó ti léwu ká pọ̀ tó ẹ jẹ́ ká wọlé pẹ̀lú mi ìyẹn ló fa opportunity tí àwọn kan ṣe tún láǹfààní àti wọlé 3 in 1 làwọn ṣe ní àyìn gbogbo àwọn tó wà níbàá ikọ́ ni wọ́n wá gbà o lọ́dọọdún tí Ramadan bá fẹ́ bẹ̀rẹ̀ tí má ti give out to àwọn sàrà yẹn tán àwọn bá wọn sọ̀rọ̀ Ọlọ́run níbi pàtàkì pé kéèyàn máa ṣe fún yàn ó ní wákàtí tá a máa ń dá báyẹn lọ́dọọdún tá a bá ti wá ṣe báyẹn tán màá ṣe wá ṣàdúrà fún wọn ìrìn àjò Ramadan Masha Allah. mẹ́tẹ̀ẹ̀ta táwọn èèyàn máa ń wá pàdé wa fún lọ́dọọdún níbí báyìí nìyẹn. Allahu Akbar. ọdún yìí náà látún wá dé yìí mo wá bẹ̀ Ọlọ́run nínú ọlá ẹ̀ àti àánú ẹ̀ Allah. pé gbogbo ẹni débí báyìí lónìí ní agbára Ọlọ́run ráìsì nìkan kọ́ lẹ fẹ́ gbà ìwọ náà padà di ẹni tí ó máa fún yàn. Amina ya Allah. tó o bá fẹ́ kí àwọn ọmọ tiẹ̀ náà padà wà nínú àwọn tí ó máa pa àwọn èèyàn pé ẹ wá gbà pariwo ọlọ́gbọ́n Allahu Akbar. Allahu Akbar. bó ṣe bẹ́ẹ̀ máa pariwo ọlọ́run jù báyẹn lọ ni. Allahu Akbar. tó bá ti wá dọdọọdún báyẹn ká tó pín tá a bá fẹ́ pín máa wá ní àwa tá a láṣọ ńlẹ̀ àwa tá a ní bàtà àwa tá a láṣọ ọmọdé ẹja kó wa àwọn ẹlòmíín náà sì máa nídìí ẹ gbogbo nǹkan wọ̀nyí náà ni wọ́n sì ń tà ní Yaba tẹlòmíín fowó rà Wallahi. ó lè má wúlò mọ́ lọ́dọ̀ títì ẹ bàtà tí wọ́n wọ̀ tó ti ṣú ẹ yẹn tó bá dẹ́sẹ̀ ẹlòmíín bó ti léwu kí bàtà yẹn ṣe ti pẹ́ tó wọ́n máa ní ó wọ bàtà tuntun lẹ́nu ó chẹ́ǹjì yìí tí a máa ń rí lẹ́sẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọdún mẹ́ta yín wọ̀ lọ ni. torí ìdí èyí kí bàbá oníwàásí tó wá bá wa sọ̀rọ̀ lọ́dọọdún àwọn aṣọ yẹn màá ní kí àwọn èèyàn ó dìde ìyí tó lọ́n bá ní kí ọwọ́ wa ó lè tẹ̀ níbẹ̀ but unfortunately lọ́dún yìí àwọn èrò tó wà nílẹ̀ yìí gan wá ju àwọn aṣọ tí àpòdè sọ fáwọn èèyàn all around the globe mo ní ẹ kó wá tẹ bá rí bí táwọn yẹn ti máa ṣọ yín inú tiẹ̀ náà máa dùn pé èmi náà ṣe sàárà síbi tó wúlò àwọn aṣọ tó wà nílẹ̀ nìyẹn ẹ mọ̀ wá ti ra yín ẹni Ọlọ́run bá ní orí mú kó gbà pé tọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bòun ẹni tí ò bá sì wá rí kó lọ́ọ́ jókòó padà pẹ̀lú àṣẹ Ọlọ́run tá a bá fẹ́ pín Ọlọ́run ojú kárí ẹnì kọ̀ọ̀kan wa ẹja dìde ká lọ máa mú àwọn aṣọ yẹn náà kí bàbá oníwàásí tó bẹ̀rẹ̀ ìtìhámù òkìrù mi kábùyà ní nǹkan òkè àtòṣì máa lọ bẹ̀ mú yìí ìtìhámù òkìrù mi kábùyà ní nǹkan òkè àtòṣì ire káyọ̀jú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ bẹ̀rù wa ó ṣe kẹwàá. ìyá mú kí n ní káfíà ní nǹkan òpè àtòṣì. àwíyé. ìyá mú
kí n ṣe káwọn yẹn ní nǹkan ògbé àtòṣì. ojúṣe kẹta o tàbá ti bẹ̀ kọ́ mọ́lúwà ó ṣe kẹwàá. àrọ ìlú Solomon ìdè ìsànú àwọn ènìyàn lórí kúmẹ́rin ayé. yàrá amúhùnmọ́ rahamanu. Ọlọ́run lẹ́mi lèmi ó máa ṣàánú ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ fóúnjẹ ránṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ faṣọ ránṣẹ́. ìyàwó máa ń fi wárídì. gbogbo àwọn ẹrú Ọlọ́run nínú ẹ máa ṣe wọ́n láàánú. yàrá amúhùnmọ́ ìsàmà. ìtìyàmú kí n táwó kábùyà ní kan òkè àtòṣì. ìtìyàmú kí n táwó kábùyà ní kan òkè àtòṣì. kárájú ṣe kẹ́ẹ̀dá o abáti lẹ́kọ̀ọ́ pẹ̀lú wa ó ṣe kẹwàá. ìyàwó kí n ní kábùyà ní kan òkè àtòṣì. ìyàwó kí n táwó kábùyà ní kan òkè àtòṣì. ojúṣe kẹta o tàbá ti bẹ̀ kọ́ Olúwa ó ṣe kẹwàá. kẹta ogun yàn nìkan kẹta ogun yàn nìkan kò ní káwé kò èèyàn mọ̀ pé kí ọlá ẹ̀dá ó parun. kò ní kí wọ́n ṣubú ìwọ tó ń fún yàn kò ní ọ ṣubú. bó bá dẹ̀ lé níbùwó Al-Wazir kò ní kí n ti ètò ṣẹ́kù. ọ̀bẹ wa lọ ní ná kò ní kọ́ ní kẹsẹ̀ jọ àwọn tó ń ná lọ. kó láwọn òpè lówó àwọn kan ní jẹ́ kéèyàn olówó láyé bó dájọ́ méjìlá bí ò bá kó láwọn òpè oríṣi. ìjọ́tàjọ́ bá kàn ọ́ lálájọ́ ó gbowó lọ lọ́ọ́ bẹ̀rù àwọn Ọlọ́run bọ́lá náà. kó láwọn òpè ralẹ̀. kọ́ láwọn òní ọ̀rílẹ̀ láyé bọ́lọ̀ bá fẹ́ mú ọ̀gá tó talẹ̀ inú ra kó fún. láwọn òpè kọ́lé. ìdájọ́ kó láwọn òpè oríṣi. òkè òkè sálẹ̀ wọ́n ẹ̀hún gbé ọmọ èèyàn torí jẹ tó ń fún yàn. òkè sálẹ̀ wọ́n ẹ̀hún gbé ọmọ èèyàn torí jẹ tó ń fún yàn. káwọn lójú ṣe kẹ́ẹ̀gbọ́ tàbá ti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. ìyàwó kí n ní kábùyà ní kan òkè àtòṣì. ìyàwó kí n táwó kábùyà ní kan òkè àtòṣì. káwájú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. sọ́kàlákì kẹ́dá ogun yàn nìkan. ẹni kò sọ fáwọn èèyàn pé kẹ́gbà kẹ́dá ogun yàn kò sọ nìkan. pé mo fún yín torí Ọlọ́run. òkè tí ọ̀la ẹ̀dá ó parun. ẹ lè náà ni tó sọ orí ibú látara pé ń ṣe sàárà ẹ lè náà ni tó sọ ó bá dẹ̀ ló nínú wọn o ìyá òkè kí n ti ètò ṣẹ́kù. bàbá wa ní sẹ́ẹ̀tì àwọn kó alágbèbè láwọn òpè ralẹ̀. ọ̀ ní nẹ́fẹ̀rì kankan kó láwọn òpè kọ́lé. kọ́ láwọn òní kó ọjọ́ láwọn òpè oríṣi. òkè òkè sálọ̀ wọ́n ẹ̀hún gbé ọmọ èèyàn torí jẹ ti ń fún yàn. bàbá ti bóyá ọba lọ sókè bàbá ti ní ká máa gbà ìwọ náà. òkè sálẹ̀ wọ́n ẹ̀hún gbé ọmọ èèyàn torí jẹ ti ń fún yàn. ojúṣe kẹ́ẹ̀dá o abẹ́ ti lẹ́kọ̀ọ́ Olúwa ó ṣe tẹ̀wọ́. ìyàwó kí n ní kábùyà ní kan òkè àtòṣì. ìyàwó kí n táwó kábùyà ní kan òkè àtòṣì. ojúṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. kárójú ṣe kẹ́ẹ̀dá o. láti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. ìwọ rájú ṣe kẹ́ẹ̀dá o. láti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. ìwọ rájú ṣe kẹ́ẹ̀dá o. láti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. mo ní ó rájú ṣe àánú ẹ̀dá o. láti fẹ́ kọ́ Olúwa ó ṣàánú wa. kẹ́ẹ̀dá ó bù yẹn nìkan. àdìsọ́lá àní kò máa fún yà. bámúbámú lè ní iye. èmi
ti yóò tèmi kò sí nǹkan tó kàn wá pẹ̀lú pírọ́blẹ́mù ẹlòmíì. bámúbámú lèmi o èmi ti yóò tèmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ́ ẹ̀dá kan. èmi ò mọ̀ pé bí ń pààyàn má sọ bẹ́ẹ̀ mọ́ èmi ti ní jẹ́ bámúbámú lèmi o èmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ́ ẹ̀dá kan. ráìsì bá di 1000. ọ̀rọ̀ tí yóò dára nìyẹn mùsùlùmí má sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. mùsùlùmí kì í sọ̀rọ̀ ẹ̀ má máa wí bẹ́ẹ̀ má láyé ọ̀rọ̀ burúkú ni Al-Wazir kò dá àṣà tí yóò dára nìyẹn mùsùlùmí má dàrú ẹ̀ láṣà mọ́ o. kájọ́jú ṣe kẹ́ẹ̀dá o kájọ́jú ṣe kẹ́ẹ̀dá o abẹ́ tí ló kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. ìyá mú kí n táwọ́ kábùyà ní nǹkan òpè àtòṣì. ìyá mú kí n kábùyà ní nǹkan òpè àtòṣì. àrọ́jú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. àrọ́jú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. àrọ́jú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. àrọ́jú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. àrọ́jú ṣàánú ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. àrọ́jú ṣe kẹ́ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. àrọ́jú ṣàánú ẹ̀dá o tàbá ti fẹ́ kọ́ mọ́ olúwa ó ṣe kẹwàá. mú kí ọlọ́mọ kábùyà ní nǹkan òpè àtòṣì. ẹ dákun níbi tá a bá dé yìí. ìyá mú kí Àrẹ́gàdà. kábùyà ní nǹkan òpè àtòṣì. àti wọ́n mọ o. káwájú ṣe kẹta o káwá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. àní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàánú àwọn èèyàn tẹ́ ń ní káwọn èèyàn ó máa gbà tó bá ti rí i táwọn èèyàn ń rẹ́rìn. gbogbo ẹ̀yin tẹ́ ń tọwọ́ bàgbọ́ tẹ́ ń ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ tí lágbára mà. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bágbára yín ṣe máa fáwọn èèyàn. Rahmanu. ọlọ́run ni ó máa ṣàánú ẹ̀yin ẹ̀ lera làánú kan kó kọsẹ̀ kó ṣubú. ìyàwó máa ń filẹ̀ àrídì. ẹni tí máa ń ṣàánú àwọn èèyàn wọ́n máa ń kó wọn lẹ́sẹ̀ ni wọn kì í délẹ̀. yàrá àmúkò máa fi sábà. àdé arẹ́s. káàbùyà ní nǹkan òpè àtòṣì. ìdíyàmú òkè ń táwọ́. káàbùyà ní nǹkan òpè àtòṣì. arásí. kárọ́jú ṣe kẹta o bàbá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. bàbá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. bàbá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. àwíyé gbà. bàbá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. bàbá ti fẹ́ kọ́mọ olúwa ó ṣe kẹwàá. ẹ̀dá kó sallallahu alaihi wasallam. ẹ jọ̀ọ́ abẹ́ tẹ́ǹtì táwọn yẹn ti mú aṣọ yẹn tó bá ti tán bẹ́ẹ̀ ẹ jẹ́ àjòkó síbẹ̀ ni ó ti tán ẹ̀sọ́ dàga. ó ẹ̀sọ́ dàga. masha allah. mo dẹ̀ sọ fẹ́yìn tẹ́ bá máa kó aṣọ wá mo ní ẹjọ́ jáwọn aṣọ tó yá sí pé táwọn yẹn bá mú tó bá délé inú rẹ̀ máa dùn. ẹ̀dá kan torí ọlọ́run. nísìn tọ́ bàbá wa gbà Sheikh Murtada sheikh Murtada. aláwìyé ẹgbẹ́ ṣéwù bàbá tí ò ṣe é jí gbé wàláhì bàbá tí wọ́n tuntun. Ashabul Janna worldwide ìjọba masha allah. àfáà tó stand out láàrin àwọn àlùfáà gbàgbé bó ti ṣẹlẹ̀ àwọn eléyìí ọlọ́run wà lára wọn. wọ́n máa dìde bá wa sọ̀rọ̀ ọlọ́run. wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run. nípa ìjẹ́ pàtàkì ó pariwo ọlọ́run dáadáa. Allahu akbar. kí ló kọ́ sórí nǹkan báyìí oúnjẹ làwọn èèyàn gbà
ọmọ kan náà ti gbé dání lẹ́tẹ̀ kan yìí tí ọmọ ni o ìyá rẹ̀ ọlọ́mọdé àrọ́ ọmọ inú àwẹ̀ ẹ dákun à ń bèrè orúkọ ọmọ mami lọ́mọ ń sọ o. anyway ọmọ yẹn wà lójú agbo ń bí. wàláyé ọmọ wà lójú agbo ẹgbẹ́ sórí àpò rẹ̀ sí kàn tètè rí masha allah tábà tí ń wo ráìsì wọn ò rọ̀ mọ́ ntí mo fi ní kásì bẹ́ẹ̀ nù masha allah bẹ́ẹ̀ bá gbé dání síbò mí wọn à ní wo bẹ́ẹ̀ ẹgbẹ́ sórí àpò rẹ̀ sí báyẹn kọ́ wá jókòó tí nà gọ́ọ̀dù masha allah bàbá tí wọ́n àpò rẹ̀ sí wọn ò rọ̀ mọ́. ṣé kí ni yẹn ò dání mú yìí. temperature ni apple kìí dúró nùrùn apple kìí dúró nùrùn. kí la wá fẹ́ ṣe báyìí. android ni àwọn android náà jùlẹ̀ yìí. bàbá wa àgbàláwìyé. ṣíṣe. gbogbo àwọn àgbààgbà fún ni wọ́n wà lórí ìjókòó lónìí torí la ilaha illallah. ẹ ṣeun asanalawo ilaykum Ọlọ́run jáde yín pẹ́. bàbá àgbàláwìyé máa dìde nísìnyí. bàbá aláwìyé. wọ́n á bá wa sọ̀rọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ Ọlọ́run. nípa pàtàkì bí yẹn ti ṣe ẹ wo àwùjọ wa bàbá aláwìyé. ẹ wo olúwa o ẹ wo olúwa ìlú tọ́lọ̀ ń dá wa sí. ẹ wo adúrú àwọn abáṣà wọn ti géètì ni o. wàláì. ẹ wo adúrú àwọn èèyàn wọ́n mọ níta ní kí wọ́n wá gbà kẹsẹ̀ pé wọ́n mọ́ o. wàláì ọ̀rọ̀ yìí ti di ká lọ́mọ lónú tẹ̀sílẹ̀mù báyìí bàbá. bọ́tí nísìnyí ẹ wo ẹ wá dúró àwọn èèyàn as a matter of fact mo wà lórí dúró báyìí ẹ̀rù pé báwo láti pè nǹkan sí ń bà mí. ó ti ń bá bàbá o àní káàdì náà ń pín lẹ́ẹ̀kan bàbá wọ́n ń pín káàdì lẹ́ẹ̀kan wàhálà ńlá ni àníkàdá dúró ni káàdì tán ó wá dọ̀rọ̀ rẹ̀ sí. ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ kò tiẹ̀ yé mi àmọ́ bàbá wa aláwìyé ẹ wá bá wọn sọ̀rọ̀ Ọlọ́run kí ni tó kan àwọn èèyàn kí ni tó kan jọba. olùsọdé bàbá olùsọ kí lẹ lè ṣe olùsọdé sálù. o ṣeun Masha Allah olùsọnù. olùsọ ẹ̀rà. ọmọ ara barakallahu fi barakallahu fi wa anta yindun bi hadal baladi. ọmọ arada. you know that Masha Allah barakallahu fi. Masha Allah. ẹ jọ máa jòkó ọmọ ara ọlá fani àti. náà bàbá àgbà aláwìyé kí ló kàn wá báwo la ṣe lè eradicate irú nǹkan báyìí nílẹ̀ Áfíríkà ṣé bí nìkan ló ń pa wá ṣé àwọn nǹkan míì náà tún ṣe wá tá a mọ̀ kí ni àwọn àgbọ́yé àti kí ni àwọn solutions sí gbogbo irú nǹkan báyìí kí lọ́lọ́run wí pa ẹ̀ kí l'Ànábì wí pa ẹ̀. and Aláwìyé is an international sheikh scholar. bàbá wa gba Ọlọ́run mi láti Cairo orí ìjọba yìí bàbá ní Cairo ni wọ́n dé yìí. la ilaha illallah Ọlọ́run o afọ ọlọ́nà Allahu Akbar. bàbá ń Cairo. ẹ ṣeun ẹ jẹ́ kí bàbá ń Cairo mọ bọ̀ lọ́dọ̀ àfọ ọlọ́dẹ wọn. ẹ á gbé àga mi sẹ́gbẹ̀ẹ́ àwa àlùwàsíìrù ń bẹ̀ àwa ọlọ́dẹ àmọ́ gbà àwọn èèyàn lálejò ni wàláhì. Masha Allah. sọfà Ibrahim orí sí kẹ̀kẹ́. wàláhì afọ ọlọ́nà. ẹ jẹ́ ká bọ̀ ọlọ́dẹ jòkó lẹ́gbẹ̀ẹ́ àlùwàsíìrù. bàbá ń Cairo ahlan wa sahlan. ayiwa bàbá ń Cairo ahlan wa sahlan. Masha Allah. náà bàbá wa Aláwìyé is an international scholar. He knows everything about this. wọ́n dẹ̀ ní knowledge púpọ̀ nípa ìtónìkan ṣe pẹ̀lú irú àwọn kan báyìí. wọ́n dẹ̀ jọ kan nínú àwọn olólùfẹ́ wa tó pọ̀ tí mo fi wọ́wọ́ pé lónìí bàbá wa Aláwìyé la máa gbé ọjọ́ ìní fún ọjọ́ ìtì àmì kì í ṣe lẹ́tọ̀ bọ̀ kọ̀ọ̀kan nínú àwọn àgbààgbà fáàtàn jẹ́ ẹni tá a mọ̀ pé òun náà ń ṣerú ẹ̀ làásàbà ní kí wọ́n wá jòkó láti wá gbọ́ àmọ́ àwọn èèyàn nídìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lórí ìjókòó yẹn inú rẹ̀ ń bàjẹ́ pé bó láti wá kọ̀ntínú báyìí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí la fi sí ọ̀dọ̀ bàbá wa Aláwìyé láti wá bá wa sọ ahlan wa sahlan ẹ vacate podium yẹn
fún bàbá wa àgbà aláwìyé ẹ̀yin cameraman ẹ sún mẹ́yìn pátápátá kí wọ́n ní o wá farabalẹ̀ torí mo nígbàgbọ́ pé wàá rí ẹ̀kọ́ kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ yìí iwájú bẹ̀yẹn ni wọ́n ń bọ̀ ó yá ẹ̀kọ́ ẹgbẹ́.